Koiki Media have been working with us here, thanks to everyone for staying tuned. Thanks to Land. Thanks to the people that are fighting day and night for the cause, for the race of Yoruba Nation. For all our viewers, all our listeners across the globe, wherever you are watching. One doctor, Baba mi wa, dúpẹ́ lọ́wọ́ yìí. Ojúmọ́ dáwà o, àwọn gbọ́dọ̀ ọ̀nà ní tẹ̀lé ní láti wá dúpẹ́ lọ́wọ́. Doctor, ẹ ṣé o, bàbá ń kọ́ prof. Àlàáfíà ni wọ́n wà lọ́rùn. Bàbá ní kí n kí o, wọ́n ní kí n ṣe yín ní pẹ̀lẹ́. Inú wọn ọba màdàmú ń bọ̀. Gidigidi gan-an. Ipe ìkan lára gbòógì ọmọ Oòduà ní inú wọn dùn pé ẹ fi ọmọ yín sí ẹnu oṣù jẹ. Wọ́n ní inú àwọn dùn pé ẹ rí i pé ìjà ló ń gbé o ẹ sì jẹ́ kí ó sọ̀rọ̀ sí òbí ìlú. Ipe ẹ tiẹ̀ wá mú ọwọ́ kì í ṣe ìpín kì í ṣe ìpín ẹ sọ pé mo wà lára àwọn tó sọ pé ọmọ yìí ò gbọdọ̀ kú ṣáájú kí ló ṣe bàbá ní kí n ṣe inú wọ́n ní kí n kí wọ́n lè wá tó sọ pé kí ni ìwà tó ní ṣe é ṣe tẹ́ ẹ̀ bá ní àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ àwa rí ẹni tó sọ pé àlọ́run yín ṣẹ́ wọ́n lè tún wá ní kí n tún fi àsìkò yìí kí àbúrò wa ọmọ wa pé ó kú oríire kí wá sí ohun nìkan gbogbo aláwa kú oríire o torí tí gbogbo Yorùbá bá tẹ́nìkan bá wà ní ìgbèkùn gbogbo aláwa ní ìgbèkùn àtàbà ń tanra wa jẹ lókun ẹ ṣé gan bàbá ní kí n kí yín gan ní dúpẹ́ ẹ ṣé kábíyèsí. Ọba màdà. Kábíyèsí. Ẹkú ìrì, ẹkú ìrì, olúwa ẹkú ìrì, ẹkú ìrì, ẹkú ìrì. Ìgbò làrí lé ní làyọ̀ yìí. Ní fẹ́kẹ́ fọ́. Ìdùnnú. Ẹ̀dọ́ ibi kẹ́ ṣe. Ẹ ṣeun gbogbo ènìyàn ni o. Ọpẹ́ ni. Orí kan láàkọ́kọ́ kún tán. Ọpẹ́ mi kò ì tó o. Ojoojúmọ́ la ó máa dúpẹ́. Ọpẹ́ wa kò ì tó o. Ojoojúmọ́ la ó máa yọ̀. Àjọlẹ̀ jẹ́ fún ìyá ayọ̀kẹ́ ló sì jẹ́. Ó ní ọmú lọ jẹ́ ọkùnrin yọ yanjú. Inú ọ̀nà gbọ́dọ̀ máa dùn. Ìná lè tọ́ka ní fọlẹ́. Àbúrò náà, ẹ̀gbọ́n náà, ọmọ náà, bàbá náà. Tó àti mú Sunday Igboho ní sí gbàkẹ́lì ìyàwó ẹ̀ lè gba airport òdò. Òótọ́ ọlọ́wọ́ àwọn Yorùbá kan náà ló tọ́ fọ́ sọ wọ́pọ̀ pẹ̀lẹ́ tó ń jẹ́ ń bẹ̀ tó fi jọ ní kan jọ lọ pàdé o ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ó lè pẹ́ kọ́ ọmọ arákòrò yóò rìn Yorùbá ní sẹ́mà stand 100%. Ó lè pẹ́ ó lè gbẹ̀ lọ tí kò ṣe rárá àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kó lẹ lọ́wọ́ àlùbáríkà àwọn bàbá wa tá a níyì ìyàwó ni wọ́n jẹ́ wá lọ bẹ́ẹ̀ Yorùbá lọ́pọ̀ ju Nàìjíríà orúkọ tó fi sọ Nàìjíríà sorúkọ Yorùbá wọn ní rí Naija àwọn bàbá wa rí ẹrí bàbá yìí ṣe ń dá àṣà Yorùbá ẹwọ Yorùbá ṣe ń lọ lẹ́nu wọn so ẹjọ ẹ má jẹ́ ká ṣe kan tí wọn àmọ́ sọ pé kábíyèsí àdè sọ pé ẹmú bá Sunday Igboho láyé o ẹ̀rọ àwọn ọmọ rẹ̀ tó ń ṣe burúkú ẹjọ ọmọrọ̀ yìí ni ẹjọ Fúlàní onídìíkẹ́ lé wọn àwọn fúnra wọn mọ̀ pé Ìgbòho ti dé padà sínú òlu mẹ̀kọ́ wá sí bàbá wọn àwọn tó jẹ́ burúkú nu wọn ó fìlú lẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ tó mọ̀ jẹ́ káwọn bàbá wo lóko tó kábíyèsí wá pè mí pé nígbà tó lọ táwọn gbogbo àwọn tó ń lóko Fúlàní yìnbọn sí wọn ẹ̀yìn òní tí ó ṣẹlẹ̀ ẹjọ́ mi fọlọ́ bẹ̀ẹ́ ẹ mọ̀ jẹ́ ká dáràn sí kábíyèsí lọ́rùn ojú òní tiwa ẹni gbogbo wa gùn àjọ délẹ̀ ìlérí ni ohun táwa ń jà fún ní Yorùbá ẹnì kẹ́kọ̀ọ́ dẹ̀ lè stọ́ọ̀pù wa lórí ẹ̀ ọmọ fẹ́ ká mọ̀ nìyẹn orúkọ mi ní Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ Sunday Igboho so ẹjọ́ mo rọ̀ wá ẹ mọ̀ fà wàhálà ẹ mọ̀ jà ẹ mọ̀ ṣe nǹkan tí ò dáa ẹjọ́ mo fọlọ́ bẹ̀ ẹ ti ká ra bá ṣe wá lálàáfíà yẹn ẹ ti ká lọ lé lálàáfíà ojú òní tiwa kábíyèsí.
òkè ní pàṣẹ ilẹ̀ ìran ọ̀run báyìí ní pàṣẹ ilé ayé ògo Ọlọ́run ẹ̀yọ́nú ọ̀run ọba ọ̀run ẹ̀bù ẹ̀jẹ̀ gbọ́dọ̀ láti ọ̀dá tẹlẹsẹ̀ ẹ̀yọ́nú ọba ọ̀run ẹ̀ máa jẹ́ fún lẹ́ẹ̀mẹ́rin o lágbára Elédùmarè ipò ní mú ìbànújẹ́ lórí ọ̀run ipò ní mú ìbànújẹ́ lórí ayé lérí gbogbo àwa Afẹ́nifẹ́re ẹ̀ka mú ìbànújẹ́ bá àlẹ́ ó sì ti rí bá láṣẹ òdáyé láṣẹ òlọ́run láṣẹ Elédùmarè tó ilẹ̀ ti gbé yára. ẹ jẹ́ ká máa lọ níláyọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run bẹ pẹ̀lú wa ohun tá à ń fẹ́ ní Yorùbá nation. No going back. ayé àwọn ọ̀tá wa adẹ́mọ́ta ó sọmọ lóòfù bẹ́ẹ̀ ni. Doorstep, 26th of July 2024, Dr. Sunday Adeyemo. So that's all about that. Thank you for joining our program. Continue to support our platform, Koiki Media. We're just coming up to 6:18 p.m. today, Thursday, 25th of July 2024. Dr. Sunday Adeyemo today, 40 days to remember for Crowd is too much.